ẹ̀gàn òye mi lórúkọ Jésù òṣì òye mi mo sáré tọ̀ Jésù lọ òṣì òye mi mo ti dọmọ ìgbàlà ìyà òye mi lórúkọ Jésù lórúkọ Jésù ìyà òye mi mo ti dọmọ ìgbàlà àìsàn òye mi mo sáré tọ̀ Jésù lọ àìsàn òye mi mo ti dọmọ ìgbàlà. Bàbá kú iṣẹ́. Orin ìyanu, orin tí ó kọjá ìmọ̀ ènìyàn. Láàárọ̀ ọjọ́ kan mò ń lọ sí ibi iṣẹ́ Teogbade and Sons Limited. Ìgbà tí mo dé ojú ọ̀nà yìí níbi àpàlàpọ̀lò ilé bàbá Awólọ́wọ̀ sí kí n jáde síbi Odùsọ̀tẹ̀ bookshops. Láàrin yẹn Olúwa ní dúró, má dẹ̀ dúró. Ní mo gbóhùn yẹn gbogbo nǹkan tí wọ́n ń play láti inú àwọn ọ̀run wá sí etí mi. Mo stand still, mo bẹ̀ sí ń gbọ̀n nítorí gbogbo bí kinní yẹn àti speaker ni àti microphone àti everything ó dàbí ìró ìbọn. Ara mi bẹ̀ sí ń gbọ̀n, kò sí ẹ̀rù. Mo fẹ́ kọ́ olórin tó lọ sí àgbáyé. Bẹ́ẹ̀ ni mo bẹ̀ sí ń gbọ́ orin yìí. Bàbá kú iṣẹ́ o bàbá àpáta ayérayé, bẹ́ẹ̀ ṣe rí mo ṣe kọ́ yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ neat láì fi kan pé méjì ni ó ṣe wá sí etí mi. Mo ṣe wá tó wá ní mo lè máa lọ báyìí. Wọ́n á rí Mojí. Olúwa wá sọ pé Mojí tó ń lọ yẹn kó o pè pé tó bá di aago 4 kan wá rí ọ nílé rẹ̀ ní Àgbòkòjó àti ọ̀rẹ́ rẹ̀ Grace. Olúwa kí ni wọ́n fẹ́ wá ṣe nígbà bá débẹ̀? Tán bá débẹ̀ kó tó di aago 4 máa sọ tán máa ṣe. Bá cross mo dẹ̀ wọ taxi láti máa lọ Fẹ́lẹ́lẹ̀. Mo ti sọ̀kalẹ̀ níbi tí Mr Big wà sìn kí n sọdá sí òdì kejì. Mo dẹ̀ sọdá yẹn ilé iṣẹ́ adìyẹ kan wà ní ká tó dé ilé Teogbade gangan. Ó dàbí òpó iná 3 sí ibẹ̀. Ni Olúwa bá béèrè pé orin tí mo kọ́ ẹ lẹ́ẹ̀kan kọ́. Mo bá bẹ̀rẹ̀ sí sunkún, mo ti gbàgbé because kò sí ìwé lọ́wọ́ mi tí màá fi kọ́. Kò dẹ̀ sí téèpù kékeré tá à ń gbé kiri nísìn yìí lówó mi ò ní kankan. Mi tiẹ̀ tí ìrírú téèpù yẹn rí nígbà yẹn. Mo ṣe bẹ̀ sí sun ẹkún nìyẹn. So ìgbà tí máa dé ibi iṣẹ́ àwọn ọ̀gá mi rí pé ojú mi korò, mi sì lè sọ ohun tó ṣe mí. Wọ́n ní Bọ́lá Mr Salami àti Mr Jibola Muslim ni wọ́n o, ṣùgbọ́n wọ́n láìkì Jésù Olúwa ẹ̀mí. Wọ́n bá ní Bọ́lá máa lọ church kó lọ gbàdúrà, nǹkan kan ṣe ọ́. Bá bú sẹ́kún. Mo ṣe ń bọ̀ báyìí mo rí bàbá Kẹ́hìndé sí èsì òkè ìrántí. Ní bá ní bàbá wọn kọ́ mi lórin tuntun, mi ò mọ̀ o, mi ìrántí mọ́ o. Ní oṣù 3 ni ó fi wà nínú àwẹ̀ àti àdúrà kan tó tuntun ọkọ́. Bẹ́ẹ̀ mo ṣe ń gbàdúrà yìí gbogbo break time mi 1.5 hours gbogbo break time mi ni màá lọ láti lọ gbàdúrà ọjọ́ tó pé oṣù 3 gẹ́lẹ́ báyìí ni mo ṣe ń dé báyìí, mo ṣe ń yọ ọlọ́ọ̀kan báyìí ni bàbá báyìí oṣù 3 rẹ̀ pé lónìí o. Èmi náà wá wo date wá jẹ exactly ọjọ́ tó pé oṣù 3. Bá wọnú ilé kọ́ lọ́mọ gbàdúrà, wọnú church ọlọ́mọ bá ń gbàdúrà yẹn kò pé 30 minutes wọ́n kàn tún gbé gbogbo gadget yẹn wá bí ìgbà tí wọ́n ṣe concert. Wọ́n tún bàbá kú iṣẹ́ o bàbá, gbogbo trumpet, gbogbo saxophone, gbogbo keyboardist, wọ́n bẹ̀ sí ṣiṣẹ́, gbogbo ní guitar, everybody wọ́n bẹ̀ sí play heavy again bí ìgbà tí àrà tún sán. Bí mo ṣe gba orin yìí padà ni lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti yá ń kọ́lẹ̀. This is exactly the beginning of Baba Kú Iṣẹ́.
àdàgbà má pààrọ̀ oyè agbọ́mọ̀tí ò ọlọ́ọ̀mí ò àtọ́ba nílé àtọ́ba lọ́nà oko kábíyèsí ò kìnìún ẹ̀yà Júdà ọba àwọn ọba 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 kábíyèsí rẹ o kábíyèsí rẹ o olúwa àwọn olúwa. Bàbá kú iṣẹ́ o bàbá bàbá kú iṣẹ́ o bàbá àpáta ayérayé ọmọ aládé ewúra alágbára gíga ògbénú wúdí aṣọlá àjàkárí ayé ọba tó wẹ̀ṣẹ̀ wa nù ọba tó ń gbé níga ọba tó ń wo gbàrún àwògbàrún má gbẹ̀jẹ́ ọlọ́run ayérayé ọmọ aládé ewúra ọlọ́run bàbá lọ́la bàbá kú iṣẹ́ o bàbá kú iṣẹ́ kú iṣẹ́ kú iṣẹ́. Kú iṣẹ́ kú iṣẹ́ kú iṣẹ́. Kú iṣẹ́ rẹ o ọba ògo. Kú iṣẹ́ rẹ níjọ́ wọn ni. Nínú ìwé Lúùkù orí kẹjọ ẹsẹ̀ 134. Nínú ayé onísun ẹ̀jẹ̀ ìsun ẹ̀jẹ̀ ọdún 12 ó ti náwó náírà ṣùgbọ́n lọ́jọ́ kan ó gbọ́ pé Jésù wà ní ìgboro ó bá sáré dọ́dọ̀ Jésù ó fọwọ́ kan sẹ́tí aṣọ rẹ̀ àní lójú ẹsẹ̀ ìsun ẹ̀jẹ̀ ọdún 12 ó máa láúláú kò sóhun tí bàbá ò lè ṣe alágbára gíga kú iṣẹ́ rẹ níjọ́ wọn ni. Nínú ìwé Jọ́ọ̀nù orí 11 nínú ayé Lásárù òkú ọjọ́ 4 Màtá àti Mèrí ti sọkún títí ṣùgbọ́n nígbà tí Jésù dé ó ní Lásárù kò mà kú o ó ní sísùn ni Lásárù ń sùn Jésù bá lọ síbojì Lásárù ó bá gbójú sókè nínú ìwé Jọ́ọ̀nù orí 11 ẹsẹ̀ 45. Jésù sọkún ó tún gbójú sókè ó ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí wa máa gbọ́ tèmi. Jésù bá pe Lásárù ó ní Lásárù Lásárù jáde wá nígbà tó délẹ̀ kẹta Lásárù bá fọhùn alààyè ó ní bàbá èmi rèé o Jésù tí òkú ń gbọ́ tirẹ̀ òun pàápàá àkọ́bí nínú àwọn òkú ó lè jí gbogbo òkú ayé rẹ̀ má bẹ̀rù má bẹ̀rù
lọ́rùn